Ẹ káalẹ́ o, gbogbo ẹ̀yin èèyàn wa pátá ní ilé, gbogbo ẹ̀yin èèyàn wa pátá lóko, gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀yin àbúrò wa, gbogbo ẹ̀yin tí Ọlọ́run ṣe lógo, tí ó máa ń fi ojú ayọ̀ wo àwọn ọ̀rọ̀ àgbékalẹ̀ wa. Mo kí yín, gbogbo ẹ̀yin èèyàn wa láti Amẹ́ríkà, Canada, láti Dublin, Scotland, England, gbogbo Europe pátápátá, láti Asian country. Mo kí yín gidigidi gan pé ẹ ṣé, ẹ sì kú ọmọ ṣe. Gbogbo ẹ̀yin èèyàn wa pátá ní Áfríkà, mo kí yín. Ẹ̀yin tí ó jẹ́ pé nídìí òtítọ́ òun lẹ̀yin tí ń jẹ, nídìí òtítọ́ òun lẹ wà. Mo kí gbogbo yín nílé àti lóko. Gbogbo ẹ̀yin tí ó mọ Olúwa, tí ó sì máa ń bu ọlá fún Ọlọ́run. Mo kí gbogbo yín pátápátá. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ sí nínú àwọn tí let me say this word in English, those that mock God. Mo kí gbogbo yín náà, ẹ ṣé gan ni. Ẹ dẹ̀ mọ̀ pé bí obìnrin ò bá ti jẹ́ kúmólú, bí ò bá ti nídìí, obìnrin kì í jẹ́ kúmólú. Orúkọ mi ò yí padà. Bàbá confirm JP náà ni orúkọ mi, kò yí padà. Odú ni mí, mi kì í ṣàìmọ̀ fólóko. Kò ń ṣe ti ìgbéraga. Àlóhun tí ènìyàn bá jẹ́, òun ni kí ẹ jẹ́ kí ènìyàn sọ. God bless you. Ìdí méjì sí mẹ́ta òun ló mú mi sáré tú bọ́ta ní èní on the 26th of January 2014. Mi wá láti wá pe orúkọ ẹnikẹ́ni níbi tí mo wà yìí, ṣùgbọ́n mo wá pé kémi náà lè sọ tẹnu tèmi, because it is not good when this is a social media. Tí wọ́n bá blackmail ẹ, o ní láti tètè jáde kó jẹ́ kó yé gbogbo àwọn olólùfẹ́ tiẹ̀ náà. Tó pé wọ́n ní olólùfẹ́ tiwọn, àwọn tí wọ́n dúró nídúró pé àwọn fẹ́ blackmail wa, wọ́n ní olólùfẹ́ tiwọn. Èmi náà lólùfẹ́ tèmi. From my own side, lọ́dọ̀ àwọn olólùfẹ́ mi, wọ́n fẹ́ béèrè, wọ́n fẹ́ mọ̀ ní tòótọ́. Ṣé gbogbo ohun táwọn èèyàn yìí ń sọ, ṣé tòótọ́ ni àbí kì í ṣe tòótọ́? Òun lèmi náà ṣe jáde, kí wọ́n shed light sí ojú gbogbo àbí etí gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi náà. Gbogbo ohun tí wọ́n ń sọ nípa bàbá confirm JP, kò sí òtítọ́ kankan níbẹ̀. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ́sí jẹ́ onílàákàyè ènìyàn, èní kọ́ lẹ tí ń tẹ̀lé mi. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. Yeah, that is all I am telling, and every time, every day. That is exactly what I do say. I am a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work. Fún àwọn tó bá gbàgbọ́ ni o, not everybody. Àjọ tí mo dẹ̀ ti ń ṣe, ọlọ́pàá ò dọ́dọ̀ mi rí, ó ní mo ṣe báyìí, mo ṣàwo. Mi ò báyàn ṣiṣẹ́ wàhálà, mi ò dẹ̀ báyàn ṣiṣẹ́ tó jẹ́ pé à ń ṣe competition. Ọlọ́run gbà fún wa látijọ́ tí a ti ń ṣe. Àwọn fídíò tó wá síta lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nítorí pé mo sọ wípé báyìí lolúwa wí. Èní dẹ̀ kọ́ ni mo ti ń sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí, gbogbo èyí tí mo sọ lánàá, èwo ni kò ṣẹ. Nípa Kérédolú tó kú, ẹ̀yin tó mọ̀ mí mọ̀ pé mo sọ pé báyìí lolúwa wí. Ní orí òkè tá a ṣe tí mo máa ń ṣe lọ́dọọdún,
ní orí òkè tí mo máa ń ṣe ní ọdọọdún, ní orí òkè tí mo máa ń ṣe lọ́dọọdún 21 days tá a máa ń ṣe orí òkè májẹ̀mú, òun ni mo ti sọ wípé ẹni báyìí báyìí kó lọ máa gbáradì o, nítorí wípé nǹkan báyìí ni mo rí nípa ẹ̀. Ẹni orí òkè yẹn gan December gan ló ti kú. Wọ́n kọ̀ gẹ́gẹ́ bí ohun ìròyìn tèmi gbọ́ o, December gan ló ti kú, kò ń ṣe January. Akérédolú, kí lolúwa sọ láti ọ̀dọ̀ mi bàbá confam JP? Òun ni mo ṣe fọwọ́ sọ̀yà yìí. Àdàbí tó bá pé gbogbo ohun tí mò ń sọ èrò inú mi ni, tí kì í ṣe polúwa ló sọ. Tó bá yẹ polúwa ló sọ ni, gbogbo ẹ̀yin tẹ́ pàdé àpò pọ̀, tẹ́ jáde tẹ́ blackmail mi, gbogbo yín pátá lójú máa tì o. Mi ì ṣépè fún yín o, mi ò dẹ̀ ní ṣépè. Gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ wá blackmail mi, àdàbí, òun ni mo sọ. Nítorí pé mo sọ wípé olúwa ní kí bàbá Sunday Igboho kó má wá sí Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí, nítorí pé ó fẹ́ ṣe òkú. Even gan mi ò mọ̀ bí ó fẹ́ ṣe òkú. Mo fi ẹlẹ́dàá àti ẹlẹ́dàá ọ̀run òun ayé mo fi búra ẹ̀. Mi ò mọ̀ bí ó fẹ́ ṣe òkú. Wọ́n ti gbà tí mo rí fídíò táwọn blackmail gbé jáde tí wọ́n ń kà pé on the 21, on the 22, on the 23. Mi ì mọ̀ pé ó fẹ́ ṣòkú. Mi ì mọ̀ déètì gan. I never know the date. Mi ì mọ̀ bóyá February ni. I never know. But olúwa ní tó bá máa wálé yìí fún nǹkan tó lọ́hùn fẹ́ wá, nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, nǹkan báyìí nìkan ṣiṣẹ́. Torí pé mo sọ pé kí wọ́n lọ bẹ̀bẹ̀, kí wọ́n bẹ̀ torí ẹ̀ ni àwọn ọmọ Yorùbá ṣe gbé ìṣe wọn dìde. Débi Àjànàkú Akéwì ó sọ̀rọ̀ bí nípa mi. Débi kí ló ti ń porúkọ ẹ̀, bàbá Èkìtì ó sọ̀rọ̀ bí nípa mi. Gbogbo fídíò wọn náà ló wà lọ́wọ́ mi tí mo tọ́jú nítorí ọjọ́ ọ̀la. Mi ò wá sọ̀rọ̀ ibi nípa anybody tó sọ̀rọ̀ ibi nípa mi. Mi ò wá sọ̀rọ̀ ibi nípa anybody tí ó blackmail mi. No, mi ò wá sọ̀rọ̀ bí. Ṣùgbọ́n I am here to clear myself. Ohun tí wọ́n sọ nípa mi kọ́ ló ṣe rí o. Ohun tó Olúwa sọ, òun ni mo sọ jáde. Wípé tí wọ́n bá wálé, ohun tí mo rí nínú ìran nìyí. Mo rí pé wọ́n mú wọn o. Ṣùgbọ́n òpin ìrìn àjò múmú yẹn mi ò padà rí. Ó ṣeé ṣe kó má lọ last odindi ọdún 8 pé káwọn tí wọ́n wà nínú ipò yìí kó bá ti kó ṣe tán ká tó lè máa ní pé bóyá tí ẹ fẹ́ rójú tu ọ̀rọ̀ yìí gan. Ṣé ẹ get mi? Nǹkan tí mo sọ nìyẹn. Fine, tó bá dẹ̀ fẹ́ wálé, ẹ try bóyá kẹ́ ẹ lọ bí àwọn tí ó jẹ́ kí wọ́n bẹ̀. Ó tán. Báwo mo ṣe máa ní kí wọ́n má wálé fún òkú ìyá wọn? Ṣé bébí náà ṣáà wà níbi tí wọ́n ti sin bàbá mi? Mo wà níbi tó ti sin bàbá mi náà. Mi ò lè ní kí wọ́n má wálé. Ìfẹ́ tá a ní sí wọn náà lolúwa ló fi ń bá wa sọ̀rọ̀ nípa wọn àbí nípa anybody. Ìfẹ́ tá a ní sí wọn, òun náà lolúwa máa fi wá sọ́dọ̀ tiwa. Olúwa lọ bẹ́ẹ̀ nìyí o, lọ bá o, sọ báyìí fún. Ìfẹ́ lá ní sí wọn. A bá wọn jà, a ro ibi sí wọn. A ò dẹ̀ ní robi sí títí tí ọlọ́jọ́ yìí máa fi dé fún gbogbo wa. Ní àkókò ìgbà tí ọlọ́jọ́ bá máa dé fún gbogbo wa, Ọlọ́run ò ní jẹ́ kí n báyàn robi láyé. Mi ò wá ta láti sọ ohun tí kì í ṣe tèèyàn rí. Mi ò wá ta láti mo máa ń sọ pé èmi kì í ṣe blogger ló ń parọ́ mọ́yàn. Àwọn blogger kan dẹ̀ wà, they were very investigative. I am telling you, it is not even all bloggers. Nítorí pé mo sọ wípé olúwa ní kó má wálé. Tó bá dẹ̀ fẹ́ wálé, ẹ jẹ́ kí wọ́n lọ bẹ̀ àwọn tó jẹ́ kí wọ́n bẹ̀. Kó dẹ̀ padà sẹ́nu iṣẹ́ wọn bí. Ìyẹn ni mo sọ. Tó ní kí n mórí wá, tó ní kí n mọ́rùn wá. Mi ò wá bú ẹnikẹ́ni o. Èmi ò ní bú èèyàn kankan. Ṣùgbọ́n ẹ̀sìn yín ẹ jẹ́ kí n fi dọ̀la.
Ṣé nígbà tẹ́sìn bá ń yọ jáde, màá wá jáde, màá wá máa sọ fáwọn èèyàn wípé mo sọ níjọ́ báyìí báyìí, mo sọ, àwọn èèyàn ló pè mí, àwọn èèyàn ló pè mí pé kinní kan, fine. Kó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ pé Olúwa kà wá sí wòlíì, ṣebí ní 21 days ti December 2023 ayé yìí ni gbogbo yín wà. Níbi tí mi ò ti ń jẹ ni mi ò ń jẹ oúnjẹ àmú nǹkan kan 21 days orí òkè mi ni every year májẹ̀mú ti December 2022 tí bàbá wa Sunday Igboho ṣì wà nínú àhámọ́ táwa ń gbàdúrà fún 21 days láì jẹ láì mu. Kò ń ṣèmi nìkan, àwọn táwa ń gba tiwa, àwọn èèyàn Ọlọ́run náà ń gba tiwọn everywhere, ṣùgbọ́n mo mọ̀ pé mo gbà á. Ọlọ́run dẹ̀ padà release wọn láyọ̀ àti àlàáfíà. Ẹ sọ ibi nípa mi nígbà yẹn, ẹ sọ wípé bàbá confirm yìí kì í ṣe wòlíì o, kì í ṣe wòlíì o. Wọ́n sọ pé bàbá confirm nígbà yẹn, wọ́n sọ pé it is a politician government. I don't know politicians. I don't want to know them. Because ibi tí kò bá ti sí òótọ́ ọ̀rọ̀, èmi ń dúró síbẹ̀. Ibi tó òótọ́ ọ̀rọ̀ bá wà, ibẹ̀ ni mo máa ń jókòó sí. So therefore, I am not a politician prophet. I don't like politicians. I don't stay with them. Wherever there is a game, I don't even mingle there. Mi fẹ́ gbọ́ kán máa sọ ọ̀rọ̀ rúnrún, èmi ti kú òǹbẹ̀ ń tẹ́lẹ̀ nìyẹn. If not ni a máa tàrùn síra wa, ká má bá wa tàrùn síra wa, èmi ti ṣe kí ni, mo ti kú òǹbẹ̀. Call me name, they say I am fake. I am not fake, I'm a prophet. Kò sí ohun tí mo sọ tí kò ṣẹ. Ẹ jẹ́ kí wọ́n jáde, kí wọ́n gbé gbogbo ohun tí mo sọ tí kò ṣẹ wá. Bí ọ̀rọ̀ tí Yorùbá nation ṣe lọ nìyẹn. Nígbà tí mo máa sọ, mo ní Olúwa sọ wípé Nàìjíríà máa pín. Ẹni tó ń follow mi mọ̀ náà, mi ò sọ̀rọ̀ méjì jẹyọ kan yìí náà lọ. Ìkejì, Olúwa ní Yorùbá nation ó máa jáde lára wọn. Ìkẹta, Olúwa sọ wípé àwọn tí wọ́n ń rù lórílẹ̀‐èdè yìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ. Fine. Ṣèbí Olúwa ló ń sọ. Tolúwa bá dẹ̀ ń bẹ́ ẹ sọ̀rọ̀ àti òkè ń ṣe rédíò tó ń sọ̀rọ̀ tí kò ní gbèsì, ó ní láti gbé pé kí ni solution. Mo dẹ̀ sọ, Olúwa bàbá kí la máa ṣe? Olúwa ní àfi tá a bá ja ogun. Mo dẹ̀ wá tàmú sọ gbogbo ẹ̀. Ó bú mi náà nínú ọdún náà pé báwo ni màmá ní kó ja ogun, báwo ni àfi tá a bá ja ogun. Ogun dẹ̀kẹ̀rẹ̀ kì í ṣe nǹkan ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta ló fi ń plan ẹ̀. Wọ́n máa plan ẹ̀ dáadáa. Kí wọ́n ń ṣe ogun lásán, ogun tí wọ́n ń pè ní no retreat, no surrender. Bí wọ́n bá ń pa wá lọ, a sì tún máa jà. Lógun tí à ń sọ nípa ẹ̀. Ogun tí a mọ̀ lọ́kàn ara wa pé afẹ́fẹ́ mi wá lílẹ̀, a dẹ̀ ní láti gba independent. Tó tán kì í ṣogun tó yẹ pé lẹ́yìn tá a bá da sílẹ̀ tán gbogbo oníkálukú máa sá lọ ní. No, mo dẹ̀ sọ èyí tí mo ní sọ. Ìyẹn náà ń lọ bẹ́ẹ̀, gbogbo ẹ̀ ń lọ bẹ́ẹ̀. Nígbà tó di December 2022, mo ní báyìí lolúwa wí. Olúwa ní èmi ò tiẹ̀ mọ̀ bóyá wúmànù ìyàwó Abíọ́lá yẹn ó tiẹ̀ ti wà nínú géèmù Yorùbá nation. Mo ní Olúwa ní ẹ má fi iṣẹ́ ogun rán obìnrin. Mo dẹ̀ ń tẹnu mọ́. Nígbà tó máa yá ni mo rí láàrin bóyá ọjọ́ 5 sí ọjọ́ 6 nínú orí òkè ti 2022 tá a máa fi bọ́ sí 2023 yẹn. Mo bá rí i pé obìnrin kan mà lọ ló tún sọ̀rọ̀ yìí, òun máa gba Yorùbá nation fún wọn. Olúwa dẹ̀ sọ wípé ìyí tó sọ yìí, Olúwa ní kò lè gba Yorùbá nation. Àwọn tó ń follow mi, wọ́n mọ̀ mí dáadáa, mi ì sọ nǹkan méjì, ẹyọ kan ni. Ó tún sọ wípé tó bá ti di January 1st of 2023, àwọn máa gba Yorùbá nation pátápátá. Mo lólúwa, nǹkan tó lúwa ń sọ fún mi dájú pé òun ti sọ tiẹ̀, àwa náà máa lọ béèrè lọ́dọ̀ Olúwa pé báwo ló ṣe jẹ́, ṣé ó ṣeé ṣe. Ìgbà tó dé yẹ pé èèyàn ti Olúwa náà làwa náà, àgùntàn rẹ̀ ni wá, ó ní láti sọ fún wa. Olúwa dẹ̀ sọ wípé àánú kò ṣeé ṣe o, irọ́ nìyí ń pa. Olúwa sọ débi pé ó kàn fẹ́ wá ba Yorùbá nation jẹ́ ni. Mo dẹ̀ bọ́ta náà mò ń sọ, àwọn èèyàn bú mi lóríṣiríṣi. Mo dẹ̀ sọ wípé tó bá gba Yorùbá nation yìí fún yín ní on the 1st of January 2023,
mo máa wà níwájú ilé mi kẹ́ wá sọ mí lóko pa. Mo dẹ̀ dúró síwájú ilé nínà tó tọ́ níjọ́ náà tí mo ń ṣe live video. Mo ń wá àwọn tó fẹ́ sọ mí lóko pa. Mo dẹ̀ ń wò bí wọ́n ti gba Yorùbá nation bó ṣe bá. That was the end of Yorùbá nation. Ẹ jẹ́ kí wọ́n jáde, ẹ jẹ́ kí wọ́n sọ. Gbogbo àwọn tí wọ́n wá blackmail mi, kí ni mo sọ tí kò ṣe? Now ṣé orílẹ̀-èdè yìí àwọn tó ń rùlù ẹ̀ ṣé wọ́n fẹ́ jẹ́ ká lọ ní tòótọ́? As at today mo ra 12 kg gas ara ní 13,000. Kò dẹ̀ rí bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó kọjá nígbà tààrà. A ṣe ra ní àdéhùn lọ́sẹ̀ tó kọjá wọ́n ṣe ra ní 12,400. Now Nàìjíríà wọ́n dẹ̀ ló fẹ́ da ṣe bí kò tá pẹ̀lú ìjọ ń jà fún nìyẹn. Nǹkan tá a jọ ń pariwo lé lórí nìyẹn pé àní kò lè dá, táwa náà dé mọ̀ pé kò lè dá. Mi ò lanu orí wípé Nàìjíríà yìí lè dá. Olúwa ló sọ bẹ́ẹ̀ pé it can never be settled, kò lè ṣeéṣe except we break kó lè kálukú lọ. Tá a bá dẹ̀ máa wá break yẹn ó di dandan, a ní láti já ogun ni. Why are you keeping people waiting? Nígbà tá ti mọ̀ pé ogun la máa jà. Tẹ́jẹ̀ tí ń rí nǹkan tó Olúwa ń sọ yìí ló fara pẹ́ yìí pé àwọn yìí gan ready láti jẹ́ kẹ́ lọ. Ojoojúmọ́ ló dẹ̀ ń fi owó kún nǹkan everyday. Wọ́n mọ̀ wípé ẹ ò lè ja ogun. Tó bá di àárọ̀ ọ̀la tí wọ́n bá tún ta gáàsì ní 20,000 12 kg ẹ tún máa lọ rà á ní ẹ̀kọ́ máa pariwo ní lójó yìí máa tún ṣe kí ni? Ìyẹn làwa ń sọ. Mi ò dìtẹ̀ Yorùbá. Ẹ ń pè mí ní ọ̀dàlẹ̀, mi kì í ṣe ọ̀dàlẹ̀ Yorùbá. Ìyẹn lèmi ń sọ wípé no, sí ìtọ́ ti rí pé gbogbo kíní yóò wọ kẹfẹ́ ní ẹlẹ́ni yìí sílẹ̀. Ẹ jẹ́ kó ṣe iṣẹ́, ẹ jẹ́ kó padà sẹ́nu iṣẹ́. Mi ì bẹ́ anybody jà, mi ì hate anybody. Ẹni èmi ẹlẹ́nu méjì. Èmi ẹlẹ́nu méjì. Ìṣe ẹlẹ́nu méjì. Gbogbo ohun tí mo sọ pátá tọ́lọ́run tí mo ní báyìí lolúwa wí pé Olúwa ló sọ gbogbo ẹ̀ ti ṣe. Nígbà tí Tinubu wọ́n tún dá Tinubu sílẹ̀ ní ẹ ṣe báwa náà la ṣàsọtẹ́lẹ̀ pé Tinubu Olúwa sọ wípé kò ní wọlé. Ìwọ gan náà mọ̀ dáadáa. Mi ò wá bí láti bú ẹnikẹ́ni. Ìwọ gan mọ̀ pé Tinubu ò wọlé. Ìwọ gan mọ̀ tí kò bá ń ṣe wípé mi ò wá láti bú ẹnikẹ́ni. I will not even say any dining maybe a kì í ṣépè fún yín àbí kí n bú yín. No, but ẹlẹ́dàá mi yìí, ẹlẹ́dàá tí mo ń gbà yìí, ó máa dá fún yín, ó máa dá fún everybody tí wọ́n jáde tí wọ́n sọ ọ̀rọ̀ burúkú nípa mi. Ẹlẹ́dàá tí mo ń gbà yìí, èyí tí mo ń gbà yìí, mo fi ayé àti ọ̀run búra ẹ̀, ó máa dá fún yín. Mi ò jẹ́ pè fún yín kankan. Ẹlẹ́dàá ni mo fi dojú ẹ̀ sílẹ̀ fún kó jẹ́ ká ríran wò. Kó jẹ́ ká ríran wò. Olúwa dẹ̀ ní Tinubu ò ní wọlé. Àwọn tún sọ débi pé ṣèbí a ní wọn ò ní ṣẹlẹ̀. Èmi kọ́ ni mo ní wọn ò ní ṣe election. Go back and check my record. Mo sọ wípé Olúwa ní wọ́n máa ṣe election. Olúwa sì ni president máa jókòó lórí àléfà Nàìjíríà nígbà ó dẹ̀ máa sún àyìn ènìyàn. Olúwa ló sọ pé ó ní wọ́n máa sún àyìn ènìyàn. Yeah, he said it. Ìgbà tó dé yá Tinubu ọ̀rọ̀ ẹni jáde, Olúwa ní kò ní wọlé. Ó ní tí ó bá wọlé, àwọn tó mọ̀ mí dáadáa, àwọn olóye tí wọ́n mọ̀ mí tí wọ́n ń tẹ̀lé, Olúwa ní tó bá wọlé ọwọ́ èmi àti ẹni bí mo ṣe ń sọ́njọ́ yẹn náà nìyẹn. Tó bá wá padà wá jébẹ̀ mo wọlé látọwọ́ èmi àti ẹ, ó ní a máa rí iyẹ̀pẹ̀ nílẹ̀, a máa pè ń gàrí. Kí ni ohun tí mo wá sọ tí kò ṣe? Ṣé ẹ ò rí iyẹ̀pẹ̀ nílẹ̀ tẹ́ ń pè ń gàrí? Wọ́n rí iyẹ̀pẹ̀ ńlẹ̀ ń sìn, wọ́n ń pè iyẹ̀pẹ̀ ń gàrí. Ebi ń pa àwọn èèyàn gan. Tí bá ti ní alẹ́ yìí kí n tó wọnú show yìí, mo ti san owó ilé èèyàn 100,000. Mo ti san owó ilé èèyàn tó ń lo yàrá kan, mo ti san 50,000. Àná mo san 75,000 naira tó jẹ́ pé ọmọ ìjọ yìí náà dẹ̀ ni wọ́n. Àìmọye owó ilé èèyàn tí mo ti san nínú oṣù tí mo wà yìí, mi ò dẹ̀ bọ́ta pé kí wọ́n bá yín pé kí ẹ fún mi lówó pé èèyàn kan wà ń bí o, ẹ bá wa ṣàánú ẹ̀. No, ẹ ń pè mí ní èèyàn kan jáde nínú yín ó sọ pé mi small boy. Mo ti kọ́ ilé mẹ́ta kí n tó máa sọ̀rọ̀ Yorùbá nation.
ilé mẹ́ta ni mo ní. Ilé kì í ṣe ilé lásán o, ilé tí èèyàn tó ń fi ọlá ẹ̀ tó fi ń tọrọ nínú ayé yìí. Please go and bring an investigative journalist. Ẹ jẹ́ kí wọ́n jáde kó wá bá mi. Láti lè mọ̀ títọ́ gbogbo tí mo ń sọ yìí. Mo ti san owó school àwọn ọmọ mẹ́ta nínú oṣù táwa January. Mi ò déta láti wá bí èèyàn kan pè mí ní I'm a small boy. Èmi I'm not a small boy. Tí kì bá ń ṣe pé ọ̀rọ̀ Yorùbá nation náà òun ló fún mi ní problem lówóró tó láwọn fẹ́ wó church Ìwòrò. Ìyẹn ló mú wa sáré bọ́ tàǹdà yìí pé èèyàn kan dẹ̀ ti fún wa níbì kan ní Kòròdú. Mo tiẹ̀ ti ń kọ́ bẹ̀ gan lọ, mo ti kọ́ tán gan, mo ti kọ́ débì kan pátápátá kí n tó padà bọ́ta pé ó yá nǹkan báyìí. Ìdájú wàhálà yẹn pọ̀ káṣírí má tú, ó dẹ̀ lọ́wọ́ máa wé Òwòrò. Gbogbo ìgbà tá a ṣe ń kọ́ ibi báyìí lọ́wọ́ tí gbogbo tí mi ò tiẹ̀ mọ̀ pé àwọn kan ń plan, ìjọba ń plan to demolish Òwòrò. Mọ́tò 4 ló wà lọ́wọ́ mi. Èmi tí mo gba mọ́tò fún èèyàn. Go and bring investigative journalist. Ẹni tí mo ṣe ra fún nǹkan tá a ra mọ́tò fún kò tí ì yọ orúkọ mi kúrò lórí mọ́tò ẹ̀. Òun ló sì fi ń lù kiri up and down. Ni àwọn yìí ló ń pè ní small boy. Nǹkan tí mo ti gbé ṣe láyé ẹ ò tí ì gbé ṣe. Mi ò need láti bá yín jà, ṣùgbọ́n mo ní láti lè clear ara mi pé èmi o, I am not a small boy. Èyí tí mo wà nínú èyí tó jẹ́ ti church yìí gangan ló di ilé 4. Ilé 4 tó yanjú. Mi ìdẹ̀ ń kọ́ ilé èyí tí mo wà nínú èyí òun ló jẹ́ oṣù 5 ni mo fi kọ́. Mi ìkọ́ ilé rí, oṣù 3 ni mo fi ń kọ́ ilé láyé mi. Èmi torí lọ confam ẹni tó ń pè ní bàbá confam JP. Téèyàn kan wá máa sọ pé I am a fake prophet. I'm not a fake prophet. I'm a prophet. Iṣẹ́ ọwọ́ mi dẹ̀ ni mo ṣe. Tó bá tún wá fẹ́ confam mi dáadáa wá ẹ gbé investigative journalist jáde kó máa bọ̀. Mi ò ní ọmọ ìjọ lára rárá. Mo máa ń sọ ń tà. Mi ò sọ fún family báyìí pé family o ẹ̀yin ẹ máa 100,000 o afẹ́kọ́ church. Mi ì dowó kankan lọ́wọ́ ẹnikẹ́ni. Owó mi ni mo fi kọ́ church. Owó mi ni mo fi ń ṣe gbogbo nǹkan. Títí di mo ti ń bá ẹ sọ yìí, owó mi ni mo fi ń ṣe gbogbo nǹkan. Mo dẹ̀ ń ṣe iṣẹ́ tí mò ń ṣe yẹn òun ni ewé àti egbò. Ẹni tó bá nídìí oògùn ìsétọ̀ á pè mí, iye báyìí ni mò ń ṣe. Ẹni tó bá nídìí oògùn diabetes á pè mí, iye báyìí ni mò ń ṣe. Ẹni tó bá nídìí oògùn ìfúnpá which is hypertension, iye báyìí ni mò ń ṣe. Onídìí oògùn jẹ̀dí, ọ̀pá ẹ̀yìn, ọṣẹ awẹ́ bídànù, ọṣẹ ìṣẹ́gun, ọṣẹ ìbùkún. Ṣé bí iṣẹ́ mi nìyẹn? I am a prophet. I am a spiritualist. I run spiritual church and I do spiritual work for whomsoever that believeth in it. Èmi kì í ṣe fake people. I am not a fake person. Ṣèbí ẹni tá a bá sùn tì la máa jánu pálù. Tàtí wàhálà yẹn dé tó pọ̀, òun ni mo pe bàbá Sunday Igboho pé bàbá in fact gan tí n bá tètè kúrò níbi Òwòrò yìí, even gbogbo ará àdúgbò nǹkan sọ pé ibi tí mo akọ ibi báyìí sí kò yẹ kéèyàn kan lòun fẹ́ wá wòsẹ̀. Pé tí kì bá ń ṣe wípé àwọn wàhálà tá ti fà sẹ́yìn òun ló fà á tó fi dé. Ọ̀dẹ̀ ti wó ẹ lọ confam ẹ̀. Go and rise investigative journalist. Wọ́n ti wó more than 13 street lówòrò. Kọ́mọ́ padà lọ sọ iná síbẹ̀. Òun ni ló tètè jáde kúrò ńbẹ̀ ní September oṣù 5 ni mo fi kọ́ ibi báyìí. September 2023. Mi ò lè gbàgbé ẹ̀. Mi ò mọ déètì láyé mi, ṣùgbọ́n àwọn déètì yìí ó jẹ́ ọjọ́ tó ní agbára nínú ayé mi. Ọjọ́ tí mò ń sá eré tó yẹ pé ẹ̀jẹ̀ gbẹ lára mi. Mi ò ṣe irú ẹ̀rí tó bí ìfọkànbalẹ̀ ni mo fi ń kọ́ ilé. Bó ti yẹ pé oṣù 3 ni mo fi ń kọ́ àwọn ilé mi. Èmi ti ní plan kémi tó kọ́lé. Mi ń ralẹ̀ síbì kan kílẹ̀ wọ ọdún 3, ọdún 4 kí n tó wá lọ máa kọ́lẹ̀ kí n ṣe no, tí bá ti bẹ̀rẹ̀ mo máa parí ẹ̀ ni. That is me. I'm not a small boy. I'm not a small boy. Ìyẹn ló mú mi pé bàbá Sunday Igboho pé bàbá ẹ ṣàánú mi o. Bàbá rẹ̀ ti kúrò lẹ́wọ̀n gbà yẹn.
bàbá ti kúrò ní prison, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o, ẹ ṣàánú mi o. Wọ́n ṣàrí bọ́ ṣe ń ṣàánú àwọn èèyàn náà lórí íńtánẹ́ẹ̀tì náà. Tí n bá wá sọ fún bàbá Sunday Igboho pé kó ṣàánú mi, ṣé ó kéré lẹ́nu mi ni? Mo dẹ̀ pè wọ́n, ẹ ṣàánú mi, wọ́n dẹ̀ sọ fún pé bàbá confam, mo ju bẹ́ẹ̀ lọ, bàbá yìí mo lè fi ògùn ẹ̀gbárí ojú bíbélì mú dé. Bàbá yìí èèyàn tó dá láyé àti lọ́run ni bàbá. Ọlọ́run ò ní pa yín, ìyẹn la àwa fẹ́ràn yín, la ṣe lolúwa ṣe ń rán àwa sí yín bàbá. Ẹ̀yin ní kẹ́ ẹ tẹ̀lé ohun tó lúwa ń sọ, ẹ má tẹ̀lé ohun téèyàn sọ. Mo fi ayé àti ọ̀run búra rẹ̀, ìran tí n bá fi ojú mi rí àbí tí n fi etí mi gbọ́ àbí tó kọ̀ wá sí mi nínú ọkàn, ẹ má fi ṣeré o. Mo fi Ọlọ́run búra, mi báyọ̀ ń parọ́, ẹlẹ́ṣẹ̀ ni mi, mo máa ń sọ gbogbo ìgbà. Ẹni tó bá dẹ̀ lóhùn iṣẹ́ òun ní iṣẹ́ lẹ́ṣẹ̀, ó kún ọkọ̀ Ọlọ́run, ó kún ọjọ́ ìgbéǹde àlìkíyámọ̀, gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ìran, oh my God, ìran kò ṣeé fi ṣeré o. Tí bá rí ìran tí mo rí ní ojú yìí tó wá sétí mi tí mo gbọ́ àbí kó kọ̀ wá sáyà mi tí mo tó wá, ẹ má jẹ́ ká fi ṣeré. Mo bẹ̀ yín kí ẹ jèbù rẹ̀ bàbá, ẹ lọ rú lẹ́lẹ́kejì. Mi ò ní mẹ́nu kúrò nínú ẹ̀ náà, màá sì máa sọ. Ìyẹn lọ bẹ́ẹ̀, ìyẹn ni mo fi pè wọ́n. Wọ́n dẹ̀ ní bàbá kan fẹ́ ń ṣèyàn bẹ́ẹ̀, ń ṣèyàn bẹ́ẹ̀, kí n drop. Àwọn máa pe bàbá Koiki. Ó tán, mo dẹ̀ drop. Ìgbà kíní mo pè wọ́n náà ti pe bàbá Koiki ò dẹ̀ pè mí. Ìkejì mo tún pè wọ́n láwọn ti pe bàbá Koiki, tó dẹ̀ mo dẹ̀ mọ́kàn mi kúrò ńbẹ̀. Koiki gan ò ṣẹ̀ mí. Èmi ni mo sọ̀rọ̀ ìran tí mo rí sí bàbá Koiki àti bàbá Sunday Igboho sẹ́, they are the last man's person that will lead the struggle, no matter how it may be. Ogun ló máa gbẹ̀yìn ẹ̀, ṣùgbọ́n they will lead. Mi ò padà sẹ́yìn nínú gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé mi mọ ohun tí mò ń sọ yìí. Pé mi ò yí ọ̀rọ̀, mi ò lọ síwájú, mi ò dẹ̀ iwájú ni mo ń lọ, mi ò lọ sẹ́yìn, mo padà sẹ́yìn. Ọlọ́run dẹ̀ parí ẹ̀. Ọlọ́run parí ẹ̀. Gbogbo àwọn tá a pè, àwọn tá a tiẹ̀ lọ bá tí wọ́n jojú wa mọ́lẹ̀, àwọn gan rí ilé nìyí pé ilé ọba tó jó, ẹwà ló bù sí i. Ẹwà ló bù sí i. Ìyá kan pè mí, ó ní èmi sọ ní pé kí wọ́n Sunday Igboho kó ra mọ́tò fún mi. Mo ní kó lọ gbọ́ fídíò yẹn dáadáa. Mi ò sọ bẹ́ẹ̀. Àwọn pẹ̀lú bàbá máa ń sọ̀rọ̀ dáadáa. Mo kàn rí fídíò kan ni tó lọ, nǹkan tí mo sọ ń bẹ̀ nìyẹn o. Mo rí fídíò kan tó lọ lórí ajá, ẹ rò pé mo ti bá wọn sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ tí mi ò reaction, ìyẹn dẹ̀ ti lọ, Ọlọ́run dẹ̀ ti bá wa parí bíbà. Mo kàn rí fídíò kan tí bàbá Aládò tó post pé Sunday Igboho ló ra mọ́tò fóun. Mo dẹ̀ pé bàbá kí ni mo ṣe fún yín, ẹ ṣàánú èmi náà, nǹkan tí mo sọ nìyẹn níjọ́ yẹn. Bàbá náà dẹ̀ wà ń bí ọ pé ẹni tó bá ní ẹlẹ́rìí òun wà lọ́run, irọ́ ló ń pa. Bàbá dẹ̀ sọ fún pé pranki ló fi ń ṣe o, àwọn olóko tí ẹ wò báwọn ṣe wà yìí, ó tán. A dẹ̀ sọ̀rọ̀ yẹn níjọ́ yẹn, a dẹ̀ lọ bẹ́ẹ̀. Bàbá tó dání, nǹkan táwa ṣe ń wa kó padà nìyẹn. Tí Yorùbá nation bá máa ṣe gbà, a máa padà wá ja ogun. Kìdẹ̀ ń ṣe ogun, ẹ ò tí mèrè tí wọ́n ń ṣe. Ẹyẹ kan ń tanra yín ni, tó bá tàkòkò ẹ máa fojú rí. Tó bá tàkòkò kì í ṣe Sunday Igboho ló máa dìde, gbogbo ìlú ló máa dìde pátá lẹ́ǹkan náà. Ìyá ogun dé tó pé ẹ ò lè gbà á mọ́. Ẹ tó mo dẹ̀ ń tẹnu mọ́ ń jọ yẹn náà wípé ẹni táwa ń sọ yìí tẹ́yìn lẹ́ ò gbà, tẹ́yìn ní Tinubu yẹn náà lẹ fẹ́ vóòtì fún, àwa ò ní kẹ́ ẹ má ṣe o. Ṣùgbọ́n àwa ò lè jẹyẹ. Ṣé mò ń jẹyẹ ni? Inú ọyẹ́ ni mo wà yìí náà. And mo dẹ̀ wà lórí mẹ̀kánò ni wọ́n tàn ń ta náà. Dísù ni mò ń lò mẹ́n. Kò sẹ́ni tó máa lóhun ò rí chọ́ọ̀chì mi yìí mẹ́n. Ọlọ́run dẹ̀ parí ẹ̀. Kí ni mo wá fi ṣe? Bàbá Sunday Igboho ò fún mi lówó rí, wọ́n ti ọ́ nítorí ẹ̀ ni mo ṣe ń tẹ̀lé àjọ. Nígbà tèmi ti lọ ń lọ́bì pẹ̀lú wọn, ìgbà tí mo ti lọ ń lọ́bì, ẹ bèrè lọ́wọ́ Koiki tó bá fún mi lówó rí.
kò fún mi lówó rí, mi ò béèrè owó rí. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìrìn àjò yẹn ló jẹ́ kí n béèrè pé mo máa need help, ẹ má jẹ́ kójú tì mí, ẹ má jẹ́ kójú tì mí. Kan nínú Yorùbá nation lèmi ló tán. Wọn ò dẹ̀ ṣe fún mi. Kò ń ṣe bàbá Sunday Igboho wọ̀nyí, mi ò mọ bó ṣe jẹ́. Mi ò dẹ̀ san kankan. Nǹkan tó dẹ̀ kí yẹn náà jáde nínú fídíò tó kọjá pé ìkan nínú ọ̀rẹ́ mi kan tó wà ní UK tó ń pè mí, ìkan nínú àwọn èèyàn wa náà ní bàbá ṣé kò yẹ pé nítorí ẹ̀wọ̀n ọ̀dà sí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì òun lè ṣe sọ̀rọ̀ Yorùbá nation. Mo ní no, kò ń ṣe nítorí ọ̀. Ṣèbí Olúwa ló ń sọ. Olúwa ló ń lead mi. Nǹkan tó bá dẹ̀ ní kí n wá sọ òun ni mo máa sọ. Kì í ṣe mi ni mò ń lead ara mi. Mi ò lọ́bì. Ohun tó ń parọ́ fún tó wá ní kọ́ fún mi lówó o. Mi ì dowó kankan o. Mi ò dó sórí íńtánẹ́ẹ̀tì kìíní kí nítorí Yorùbá nation kọ́ epo sínú mọ́tò mi àbí mo fẹ́ lọ síbì kan. Not at all. Mi ì bẹ́ anybody dowó. I am a free person. Iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ. Ẹ wá béèrè mi, ẹ yan investigative journalist kó wá bá mi, kó gbọ́rọ̀ lẹ́nu mi, kó dẹ̀ ò jẹ́ ká wá máa lọ. Máa mú wọn dé gbogbo ilé kìíní. Ilé méjì ló wà níbí báyìí. Ilé kan 2-story building ló wà lówòrò. Ilé méjì ló wà nínú Kòròdú yìí tó yàn tó ṣoríire. Wàláì wọn ò lè fọwọ́ rọ sẹ́yìn. Èmi kọ́ ilé fún àwọn òbí wa. Ó yá ẹgbà ẹ máa gbé bẹ̀ ní Sango. Ó yàn ó ṣoríire. You can't call me a small boy. Èmi small boy. I am not a small boy. Mi ń ṣe ọ̀dàlẹ̀. Ẹ wá ń ṣe ọ̀rọ̀ Yorùbá nation yìí as just like nǹkan tẹ́ fẹ́ customize fúnra yín. Ẹ̀ ń sọ pé káwọn kan kúrò ń bẹ̀, káwọn kan yọwọ́ kúrò ń bẹ̀ o, káwọn kan ṣe gbá o. Who are you people? Ẹ̀yin tí mo máa náwó tí tẹ́ ẹ̀ bá ṣọ́ra, nǹkan tó máa ṣẹlẹ̀ máa kọjá nǹkan tó wà. Tẹ́ ẹ̀ bá dáwọ́ ẹjọ́ mi dúró, ohun tó Olúwa rán mi lèmi sọ. Mi ò takú yín, mi ò takú anybody. Tẹ́ ẹ̀ bá dáwọ́ ẹjọ́ mi dúró, ìwàlá máa ṣẹlẹ̀, máa kan dín nínú yọ. Ẹ máa kàn dín nínú yọ. Mi ò takú anybody. I'm a free man and I speak. Àwọn tó ń bú mi gan wọn ò tó mi. Bring investigative journalists. Àwọn tí mi ń bọ́ nínú ibi tí mo wà yìí wọ́n lé ní 20 every day. Mo jù sọ fún yàn kan pé ìyá tó bí mi lọ́mọ gan kò gbárù owó tí mò ń ná yìí lójoojúmọ́. Kò gbà á lọ́wọ́ mi. Ìyá tó bí mi lọ́mọ kò gbà á. Iṣẹ́ ìránṣẹ́ tá a gbé dání kì í ṣe nǹkan kékeré. Iṣẹ́ ìránṣẹ́ wà ní 1 million báyìí, o ò ní lè ná 50,000 nínú 1 million. Àwọn èèyàn tó jó tiẹ̀ báyìí àwọn ló máa ná 950,000. Àfi wòlíì tó bá jí ahun. Àwa ò dẹ̀ ń ṣe ahun. Àwa bless àwọn èèyàn, àwọn èèyàn lọ́wọ́. I empower àwọn èèyàn. Mi ò dẹ̀ pé ẹnikẹ́ni sí pé ẹ wá bá mi empower àwọn báyìí o, àwọn báyìí bí ń pa wọ́n o. Ẹ mọ̀ pé ẹni tó ń sọ yẹn síta lẹ́yìn ń tẹ̀lé. Àwa tó jẹ́ pé a kàn ń ṣe nǹkan wa wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ilé, fake ni wá náà lọ́ máa pè wá. Wọ́n ti yẹ ní kí n má dẹ ẹnikẹ́ni lóhùn. Ṣùgbọ́n bàbá Sunday Igboho sọ pé mi ò gbọ́dọ̀ dẹ ẹnikẹ́ni lóhùn. Gbogbo àwọn tó hùn kí wọ́n ṣe fídíò yìí nítorí mi kí n má dá wọn lóhùn. Ṣùgbọ́n this is social media. I need to prove myself that ohun tí wọ́n ń sọ mi mọ nǹkan kan nípa ẹ̀. Kò dẹ̀ sí àsọtẹ́lẹ̀ tí mo sọ tí kò ṣẹ. Àwọn ìwọ tó ń takù mí gan mọ̀ wípé Tinubu ò wọlé orígi ẹ̀ ní. So therefore ọ̀tọ̀ ni pé kéèyàn wọlé ká mọ̀ pé ó wọlé. You know. What is the problem? Ìránṣẹ́ Ọlọ́run ni mí. Wọ́n pè mí ní wòlíì èké. Wọ́n ní mò ń ríran èké. Wọ́n lọ́lọ́run ò rán mi. Ó ní èmi onírun játijàti, èmi kinní kan, èmi gbá. Wọ́n ti ẹ̀ sọ ṣé nǹkan tó jí. Nǹkan tá à ń sọ nípa Yorùbá nìyẹn.
nǹkan méjì tó dùn mí nínú ọ̀rọ̀ yẹn ni pé ẹ wá wo ó dé wá ó lọ gbáṣẹ́ ogun kan jáde. Àwọn kan náà ló sọ nínú àwọn tí wọ́n fẹ́ blackmail wa, wọ́n lọ gbáṣẹ́ ogun kan jáde kinní kan. Yorùbá you see, tẹ́ fi pa àwọn Kúrúnmí, tẹ́ fi pa àwọn alágbára Yorùbá. Ẹ má pa Sunday Igboho, ẹ fi Sunday Igboho sílẹ̀. Iṣẹ́ tó fẹ́ ṣe pọ̀, ó ju gbogbo èyí tó ṣì wà ńlẹ̀ yìí lọ. Èyí tó wà ńlẹ̀ yìí gan easy way ló máa fi ṣe. Nígbà tí gbogbo èèyàn bá dìde, wọ́n á mọ̀ pé Sunday Igboho kọ́ ló lead ẹ̀, wọ́n á mọ̀ pé òun kọ́ ló initiate problem yẹn. Wọn ò nílè wá lọ máa descend di wàhálà lọ bá Sunday Igboho nìkan. Wọ́n mọ̀ pé gbogbo wa la jọ ṣe. Ta ló fẹ́ lọ bá? Ilé ta ló fẹ́ lọ? Ìyẹn ni mò ń sọ. Wọ́n ní mórí wá, wọ́n ní mọ́rùn wá, wọ́n ní mẹ́sẹ̀ wá, wọ́n ní mójú mi wá, wọ́n wá ń bú mi kiri ní títì. Mi ò ní problem lórí yẹn. Ẹ máa sọ̀rọ̀ mi kiri, kó ẹ máa bá mi gbórúkọ mi lọ everywhere. Ibi tórúkọ mi ò tiẹ̀ tí ìdí gan ti débẹ̀. Èmi náà ń bú, èmi ló ń pè ní bàbá confam JP. Èmi ni, I am a prophet, I am a spiritualist, I run a spiritual church and I do spiritual work. Should in case tẹ́ bá nídìí service wa, àdẹ̀ ń purọ́ fẹ́nikẹ́ni. Ohun tó Olúwa bá ní ká rí làwa ń rí. Àwa òun sọ ohun tó Olúwa ò rán wa. Ẹ jẹ́ kó máa dórúkọ mi kiri, I so much love it. Ìyẹn gan àwọn ìdí tó jẹ́ kí n bọ́ta nìyẹn. Ẹ jẹ́ kó máa bá mi gbé kiri lọ, mo so like it. It doesn't pay me. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé wọ́n kàn ṣe báyìí pé àṣẹ nu yín ló jẹ́ kẹ́ ti máa gbọ́ pé wọ́n gbáṣẹ́ ogun jáde. Ẹ̀yin ọmọ Yorùbá, nínú ọjọ́ náà tí dókítà jáde tán yẹn náà, àwọn bàbá wa náà lọ pè wá confam wọn kì í ṣe irú nǹkan tó ṣe. Àwádọ́jọ́ ọmọ tó létí, tá a bá gbóòótọ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ń ṣòótọ́. Màmá kan pè mí tó ń bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ rúrùn ni mò ń sọ yẹn. Mò ń sọ̀rọ̀ mọ́tò pẹ̀lú Sunday Igboho. Ọ̀rọ̀ rúrùn ni mo ní màmá láyé yín, nígbèsí ayé yín ẹ ò gbọ́dọ̀ tún sọ̀rọ̀ ẹ̀ fún mọ́. Gbogbo ẹ di December 2024 kọ́lọ́run ṣọ́ ẹ̀mí wa. Ẹ rílẹ̀ náà. Ẹ rí mọ́tò oríṣiríṣi. Mi ò dẹ̀ tọrọ ẹ̀ lọ́wọ́ èèyàn, owó mi náà mo máa fi rà. Gbogbo ẹ di December. Mọ̀ pé December oníkálukú máa jókòó, á calculate èrè tó jẹ nínú ọdún. Ló bá ti di December, máa fi gbogbo ẹ̀wọ̀n yín pé ẹ wo ohun tó Olúwa ṣe. A ò dẹ̀ ní béèrè lọ́wọ́ ẹnikẹ́ni. Èyí tó pé mi ò fi mọ́tò tí mo ní, mi ò fi ṣe nǹkan tó jẹ́ kí n ṣe. Mo tà á láti kọ́ church ni. Mo ta gbogbo ẹ̀, mo dẹ̀ fi kọ́ church. Ẹ lọ, tó bá dá yín lójú pé irọ́ kọ́ lẹ̀ ń pa, ẹ gbé investigative journalist dé. Ẹ yẹ kó bá máa mú wọn lọ everywhere. Ẹ rí yẹn wò yé mi mú sanwó léwe yìí. Àwa là ń bọ́ gbogbo àwọn yìí. Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Àwa là ń ṣe ìyá aláṣẹ. Àwọn tó ń bú mi ẹ bèrè. Tí n bá gbé àkáǹtì mi jáde, owó tí mo fún àwọn èèyàn lójúmọ́ ló pọ̀ jù. Wá máa gbọ́ gift card, àkáǹtì, statement of account ni mo sọ, parent, kéde kan, school fees, every day, every time. Mi ò dẹ̀ tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Tó bá kàn yẹn pé nǹkan tó fà á tó lọ tó kò jẹ́ kéèyàn máa lógun. Téèyàn bá lógun, á fi bú ẹ tó bá dọ̀la. Ṣé tó bá lógun ní sùúrù fọlọ́run kó jẹ́ kó ṣẹ́gun ẹ. Má lọ fẹjọ́ ẹ lọ ẹnikẹ́ni. Wọ́n á fi bú ẹ tó bá dọ̀la. Wọ́n ò dẹ̀ ràn mí lọ́wọ́. Kó ràn mí lọ́wọ́, kó ò ṣe kọ́kọ́ fún mi. Kí ló wá tó fi ń bí mu fún? Wọ́n ò kówó fún mi. Ṣé bí ẹni tó ti kú lọ́mọ máa parọ́ mọ́? Mi ò tí ì kú. Àwọn tá à ń sọ yìí gan náà wà láyé, wọn ò kú náà. Wọ́n dẹ̀ ń gbọ́ mi. Mọ́tò tí mò ń lò ní, as at January ọdún tó kọjá, mọ́tò 4 ló wà nídìí mi. Mọ́tò gidi mo dẹ̀ páàkì. Èyí tó wù mí ni mò ń gbé jáde. Èèyàn kan wá, mo tún ra mọ́tò fáwọn èèyàn ni. Mo tún rà fáwọn èèyàn. Èèyàn kan wá sọ pé èmi small boy. I'm not a small boy. Nílé ayé yìí, òun bú èmi,
òun fi èébú ara bú mi, mi ò ní bú yín, mi ò ní ṣe nípè fún yín, ṣùgbọ́n mo mọ̀ pé ẹlẹ́dàá mi yìí ó máa dà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde tẹ́ wá blackmail mi, ẹlẹ́dàá yìí tí mò ń gbá yìí ó máa dà. Ó máa dà, kó dẹni pẹ́ mọ́. Àwọn èèyàn gan máa sọ wípé bàbá ẹlẹ́dàá bàbá confam ló ń jà yìí o. Bẹ́ẹ̀ ni bìrìkásà tẹ̀lé hìlà àmà fẹ́rẹ́ ọba wúnà sẹ̀ríhìdá olè kàbàhà fira bituvili wulhiu rabbi wa fawahu satirhijo walhika batinu firo ma satirhiru. Àwọn èèyàn á máa sọ tó pé kò sí, mi ò gbọdọ̀ fọwọ́ gba ẹlẹ́dàá yìí tẹ́yìn purọ́ mọ́ yìí. Mi ò ṣe nǹkan kan fún yín, mi ò takú yín rí, mi ò bá yín jà rí, mi ò tiẹ̀ ń bá yàn jà lórí ohun tí ń bá mọ̀, ohun tí mo mọ̀ ni mo máa ń sọ. I never in my life ohun tí mo lè dúró lé lórí pé àní mo mọ̀ yìí mo rí dáadáa, mo máa ń sọ. I'm not a blogger, I'm a prophet. I repeat it again, I'm a prophet, I'm a spiritualist. I run spiritual church and I do spiritual work. I cannot silent on it. Mi ò lè silent lórí. Kí wá lọ rope mi, ẹ jẹ́ kí mi náà sọ fáwọn èèyàn gbogbo tí wọ́n ń sọ irọ́ ni. Wọn kò wọlé mi lọ́wọ́ o. Gbogbo tí wọ́n ń sọ irọ́ ni. I don't know anything about it. Wọ́n pè wá lólóògùn. Àwọn náà dẹ̀ ní dàtí gbogbo ogun yìí ń lọ. Wọ́n máa pè babaláwo, ẹ lọ ṣiṣẹ́ yín o, ẹ̀yin ògbóni, ẹ̀yin tẹ̀ ń pè wá lólóògùn yìí. Náà nígbà yẹn lè máa pariwo, ẹ̀yin babaláwo lórílẹ̀‐èdè Yorùbá, ó yá ẹ lọ máa gbẹ́bọ báyìí, ẹ wá ń pè wá lólóògùn. Àwọn kan dẹ̀ jókòó, wọ́n ń gbà yín gbọ́, wọ́n ní yes fake prophet ni, wọ́n ní dá, wọ́n ní lòdò kọ́mẹ́ǹtì yín, èèyàn ló sẹ́ndì ẹ̀ sí mi, mi ò wo fídíò yín, because ẹ ò ní mínì sáyé mi. You don't have meaning to my life. Nǹkan tó bá dẹ̀ ní meaning sáyé mi, mi ò ń ṣe, mi ń jókòó tì. You don't have meaning to my life. Ilé ayé tó jẹ́ wípé ẹ̀dá tọ́lọ́run dá ó dẹ̀ ń gbógun ti Ọlọ́run. Ilé ayé ẹ̀dá tí Ọlọ́run dá fún rẹ̀ ó dẹ̀ ń gbógun ti Ọlọ́run. They are feeling like to delete the name of God, but it is impossible for them to do that. Ẹ̀dá tọ́lọ́run dá, he mock God. You are mocking God. Ẹ̀dá tọ́lọ́run dá nínú ilé ayé. Tó bá wá lè mock Ọlọ́run fún rẹ̀ gangan tó dá wọn, ta ni wọn ò lè mock? Màmá wa kan ní New York pè mí lẹ́ni náà ní on the 26 náà lọ pè mí. Wọ́n ní kí n má dẹ ẹnikẹ́ni lóhùn, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ social media nìyí, ọ̀rọ̀ yẹn ti lọ fà. Ẹ jẹ́ kí èmi náà jáde kí n clear ara mi. Wọn kówó lé mi lọ́wọ́, wọn ra data fún mi, ẹ béèrè lọ́wọ́ wọn. Wọn ò calculate owó báyìí kọ́ láwọn ra data fún mi. No, wọn ra data fún mi rí. Data ni mo sọ. Yorùbá nation tó dáwọn tó ń lọ ní èmi ń lọ́bì pé bí àwọn lọ ń gbowó lọ́wọ́ wọn. No, bàbá Ìgbòho ò fún mi lówó rí. Ní ìdẹ̀ tí torí owó lọ mọ̀ wọ́n. Ohun tó kọ̀ ṣẹlẹ̀ láàrin ìrìn àjò tó fẹ́ wó church wa lówó rò ló jẹ́ kí n sọ pé bàbá nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí mi, kójú má lọ tiwa ó tán. Bàbá dẹ̀ try gbogbo ipá tó fẹ́ try. Wọ́n láwọn èèyàn ni wọn ò dá wọn lóhùn. Ibẹ̀ lèmi ti mọ̀ pé mo lọ́tà. Ibẹ̀ lèmi ti mọ̀ pé mo lọ́tà. Wọ́n kọ́ kíìpù ẹ̀ ni. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde fún mi, tẹ́ blackmail mi, tó blackmail ni, tẹ́ sọ nǹkan tí mi ò ṣe, nǹkan tí mi ò tiẹ̀ mọ̀ ń pa ẹ̀, lórí pé mo ní báyìí lolúwa wí, tí mo dẹ̀ mọ̀ pé Olúwa ló sọ. Ẹlẹ́dàá torí ó máa dà. ń ṣe 419. Báwọn èèyàn bá ní kí n bá wọn ṣe nǹkan tó bá send owó sí mi, nǹkan tó ní kí n bá wọn ṣe, even gan mi ò ń jẹ́ kó pẹ́, kò tiẹ̀ pẹ́, kò tiẹ̀ pẹ́, ìmí gan before date tí mo níjọ́ báyìí la máa send iṣẹ́ yìí o, DHL máa gbé dé anywhere. Mi ìbáyàn tí ó kówó nǹkan tó jẹ́ pé kò ní traces. Ìbáyàn jà o. Ń ṣe wòlíì.
Iṣẹ́ tọ́lọ́run rán mi, òun ni mò ń jẹ́. Mi ń ṣèyàn burúkú, mi dẹ̀ ń ṣe ọ̀dàlẹ̀ Yorùbá. Ohun tí mo kàn ń sọ náà ni wípé since tó ti rí báyìí, kí lẹ fẹ́ tún gbà nínú nǹkan tó ń wà nílẹ̀ yìí? Ó tán. Tó bá yẹ pé ó ní nǹkan kan tẹ́ ẹ̀ ń rí nínú ẹ̀, kí ló dé? Jẹ́ kí mànù yìí padà sílé ó tán. Olúwa sọ pé báyìí lolúwa wí. Tẹ́ bá dẹ̀ fẹ́ padà, ṣebí nǹkan tí mo sọ nìyẹn? Ìyẹn ò tiẹ̀ tún sọ dáadáa. Tẹ́ bá dẹ̀ fẹ́ padà sílé, sọ pé mi ò mọ̀ bí wọ́n fẹ́ ṣe nǹkan gan ní February. Ẹni tó kàn ń sọ nínú àwọn tó blackmail wa lọ́ní 21, 22, mi ò mọ̀ nǹkan kan. So tẹ́ bá fẹ́ padà, ẹ try láti lọ ṣe gbogbo arrangement. Ẹ lọ bá àwọn tó jẹ́ kó bẹ́ẹ̀, tó pé mo rí pé wọ́n lè mú wọn. I am saying prison. That is all. Àwọn tí wọ́n tiẹ̀ yìí tó tákù mi tó jẹ́ pàgbàlagbà nínú wọn yìí gan, àgbàlagbà ni wọ́n á jù mí lọ. Ṣùgbọ́n at least irú yẹn á dẹ̀ pè mí nígbà tó rí pé bàbá fine, Ọlọ́run lè sọ̀rọ̀ yìí, kí ni ká ṣe? Wọ́n ti gbàgbé pé 21 days ni mo fi gbàdúrà lórí íńtánẹ́ẹ̀tì àárọ̀ àtalẹ́, tí mi ò jẹ tí mi ò mu kankan fún 21 days ní orí òkè tí mo máa ń lọ lọ́dọọdún ní December 2022. Go and confirm it. Ẹ lọ gbé gbogbo fídíò ẹ̀ jáde, ó wà lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ lọ gbé jáde, ó wà lórí YouTube mi. Ẹ lọ wo àwọn fídíò December 2022. Ẹ mọ̀ pé mi ò ṣe nǹkan kan ju pé àdúrà Sunday Igboho lọ àtàdúrà gbogbo àwọn tó dojúkọ Yorùbá nation. Wọn ò sọ nǹkan kan pa yẹn mọ́. Bó jẹ́ ajá la bọ́ fọ́jọ́ mẹ́ta, ajá a sì máa remember wa fún odindi ọdún mẹ́ta. Ṣọ tó bá jí èèyàn ni, ọjọ́ kan náà ló ti máa gbàgbé. Ènìyàn ló le jù láti direct. Títí di èní, a ṣe ń gbàdúrà fún bàbá Sunday Igboho pé kó má jábọ́, pé kó má fọ́. A ṣe ń gbàdúrà fún Yorùbá nation kó lè wá sáyé. Ṣùgbọ́n condition t'Olúwa sọ níbẹ̀, òun lèmi ń bá àwọn èèyàn sọ. Tó bá láwọn ò dẹ̀ gbọ́, kí ni problem mi? Tẹ́ fi wọ́n máa tákù mi. Ṣùgbọ́n ohun t'Olúwa sọ ni ẹ̀dẹ̀ lẹ́nu Olúwa ń rùn, ẹ jẹ́ ká máa wò ó. Nígbà tí gbogbo ìjàmbá oríṣiríṣi yìí náà bá ń ṣẹlẹ̀, nígbà tí gbogbo yìí náà ń ṣe, ẹ béèrè náà ta ló sọ nípa dọ́là. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbí ilẹ̀ tí a wá kọ́ ilé sí yìí, ilẹ̀ tó bá ń ṣe wípé ọ̀dàlẹ̀ ní gbogbo yín, ìkà ní gbogbo yín ni. Ilẹ̀ tá wá padà wá kọ́ ilé sí bí níbi tá a ti sọ pé báyìí lolúwa wípé àlọ́ máa dìbò. Kẹ́ lè rí pé wọ́n blackmail mi ni. Go and check on my video, you will see. Mo sọ kìíní gangan bẹ́ẹ̀. Mo dẹ̀ wá South Africa nínú ọdún náà ni mò ń sọ. That is 2003. Ní February to March ni mò ń sọ yìí. Nítorí pé báyìí lolúwa wí tá a sọ. Lèèyàn kan ṣe wò wá tó ní òun ò bí ó máa ṣe pé èmi nìkan nínú gbogbo àwọn wòlíì ni mo sọ wípé wọ́n máa dìbò, wọ́n dẹ̀ máa elect president ní Nàìjíríà. Ìgbà tó dẹ̀ dìbò ń tòótọ́, ìbò president tó dẹ̀ declare president, ó ṣe pè mí nìyẹn. Mo dẹ̀ wá South Africa. Mo dẹ̀ ní kí ìyàwó mi lọ bá, wọ́n dẹ̀ fún wa ní nǹkan tó fẹ́ fún wa. Òun la wá kọ bíbá ilé lórí. Everything tí mo sọ ló ní proof. Gbogbo ẹ̀ ni mi ò ń sọ̀rọ̀ sẹ́yìn, iwájú náà ni mò ń lọ. So kí ẹ má jẹ́ kó dà yín lórí irú ń pa mi. Nǹkan tó sọ ń pa mi kọ́ ni mo jẹ́ o. I am a faithful person. I'm a straightforward person. Àwọn ni ọ̀dàlẹ̀. Mi ò mú tó ń wá lórí ọ̀rọ̀ yìí gangan. Mi ò mọ̀ kó lè ṣeé ṣe láì jẹ́ pọ̀ jagun. Òun ni mò ń sọ yìí. Olúwa ló sọ. Kì í ṣe èmi, kò lè ṣeé ṣe láì jẹ́ wípé ẹ jagun. Ọ̀nà wo lẹ fẹ́ gbé gbà? Òun ni mo sọ. Mi ò dẹ̀ bá yín drag ẹ̀. Mo kàn sàsọtẹ́lẹ̀ ni mo dẹ̀ fi sílẹ̀ ó tán. Mo dẹ̀ ń wò yìí. Mo ti kúrò lẹ́nu yẹn gan ti pẹ́, but èyí tí mo wá tún wá sọ yìí, Olúwa ní kó má wálé. Èmi ò mọ̀ pé gan wọ́n ti fix date. Mi ò mọ̀ anything. Ohun ti gbà tí àwọn blackmailer bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pé 24, 21, 22 ni mo tó mọ̀ pé ṣé wọ́n fix nǹkan kan? Ṣé fẹ́ wá? Olúwa ní kí ẹ má wálé ló sọ. Tẹ́ ẹ bá dẹ̀ máa wálé, ẹ lọ ṣe àwọn nǹkan tó jẹ́ kí ẹ ṣe. The only way tí ọ̀ràn òfin ní jẹ, òun ni pé kí wọ́n di pépà kọ wálé. Pépà.
ṣùgbọ́n tí wọ́n bá dúró in person báyìí, ah, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ sì bẹ̀rù wòlíì, ẹ bẹ̀rù ohun tó Olúwa bá sọ. Tó bá dúró in person báyìí, gbogbo ẹ̀yin tẹ́ tí wọn tẹ́ni kọ́ máa bọ̀, tígbà tó bá ṣẹlẹ̀ tán, ẹ mọ̀ ìgbà yẹn làwa tó máa jáde, wá bú yín. Mi ò tó bá dúró, tó bá wá in paper, ẹ̀yin ọ̀tọ̀, wọ́n lè máa wọn ni kò sí nǹkan kan pé paper ló dúró, wọn mọ̀ páwọn ni. ṣùgbọ́n tó bá dúró báyìí, Ọlọ́run ní jẹ́ àrí wàhálà. Àlàáfíà ni fún yín. Àwọn tó lè òye yé, àwọn ni mò ń bá sọ̀rọ̀. Ẹni tó yẹ òye kò lè understand mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó understand mi pé èmi ò robi sí bàbá Sunday Igboho, eré ni mo rò sí wọn. Mi ò rò bànújẹ́ sí wọn, eré ni mo rò sí wọn. Èyí tí mo tún máa drop yìí, ẹ tún spread it to everywhere. Ibi tí wọ́n ti bà wá jẹ́ kí wọ́n gbọ́ pé àwa kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n tún lè ṣe fídíò mi lẹ́yìn ẹ̀ kò má ta. Inú mi máa dùn gan, kọ́ lè bá mi polówó orúkọ mi bàbá. Èmi ni bàbá confirm tó ń parọ́ mọ́ o pé wòlíì èké ni mí. Ẹ jẹ́ kí wọ́n kó dodo ẹ̀ jáde, kórúkọ mi spread dodo àgbáyé. Nọ́mbà mi nìyí. Èmi ni bàbá confirm. Ló bá nídìí mi, I am a prophet, I am a spiritualist, I run spiritual church and I do spiritual work for people that believe in it. Èmi ló ń pariwo pé I'm a fake ni Ọlọ́run, èmi ò dẹ̀ ń ṣe fake. Wòlíì òótọ́ ni mí. O nídìí nọ́mbà mi, jẹ́ kí n fún ẹ, máa fi sínú yìí. Èyí tó pé mo ti rí pé wọ́n ń ṣíà orúkọ mi kì í yẹ kó máa ṣíà. Tó bá wá pàdé fídíò yìí, pè mí tó bá nídìí nǹkan, á sọ̀rọ̀ ayé ẹ̀ fún ẹ, á tún sọ solution. Bẹ́ẹ̀ ni ó sọ ń bẹ̀ yẹn pé akàn ríran ni àrí solution. Solution kan ni pé kó má wálé. Solution kan ni pé tó bá fẹ́ wálé, ẹ lọ ṣe ohun dúdú tó jẹ́ kẹ́ ẹ ṣe o. Ẹ lọ túbá, ẹ lọ ṣe kẹ́dẹ̀ wá ṣe nǹkan tó bá fẹ́ ṣe kẹ́ padà sílé. Mi ò tiẹ̀ sọ nípa ọ̀rọ̀ òkú náà rẹ̀kẹ̀tẹ̀ ń bẹ̀ yẹn. I don't think if I mention something like that. So ẹ padà sílé kí bàbá yìí lè bẹ̀rẹ̀ iṣẹ́ ni mò ń sọ padà, kó bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. 08022040950. That is my number. You WhatsApp me on the WhatsApp. Is 08022040950. Number. Another one. Again, I want to repeat it. Is 08022040950. Orúkọ mi ò yí padà sẹ́, bàbá confirm JP, èmi náà ni. Èmi àwa ò parọ́ nǹkan táwa ò mọ̀, a ò dẹ̀ parọ́ nǹkan tá ò ní. Ohun tá a ní òun làwa ń sọ, ohun tá a mọ̀ òun là ń wí o, ohun tá a dẹ̀ tún mọ̀ tá à ń ṣe òun là ń tà. God bless you. Mo kí gbogbo yín wípé happy wonderful weekend. God bless you.